ọ̀rọ̀ tí Ọlọ́run fi rán mi sí ọ ní àkókò yìí, àkórí ẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn òbí. Ẹ̀jẹ̀ àwọn òbí. Gbogbo ohun tó fẹ́ jẹ́ láyé, ohun tó fẹ́ dà láyé, Ọlọ́run ti dà sínú rẹ láti ọ̀run. Ohun tó Ọlọ́run fẹ́ kó wá ṣe láyé ni pé kó dénú ayé máa gbógun òun ga. Ohun tó Ọlọ́run fẹ́ kó wá ṣe láyé ni pé kó dénú ayé kó máa yin òun. Ohun tó Ọlọ́run fẹ́ kó wá ṣe láyé ni pé kó dénú ayé kó máa wàásù ọ̀rọ̀ ọ̀run. Ohun tó Ọlọ́run fẹ́ kó wá ṣe láyé ni pé kó dénú ayé kó máa wàásù ìjọba Ọlọ́run fún àwọn ènìyàn kó sì máa ṣiṣẹ́. Inú ẹ̀jẹ̀ abọ̀rìṣà tó gbà wáyé ló kó bá yànmọ́ ẹ̀, ló fi òrìṣà dáná sun ohun tí Ọlọ́run fẹ́ kó wá jẹ láyé. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ òrìṣà. Ọbẹ̀ òòṣà táwọn bàbá ẹ ti jẹ sínú ẹ̀jẹ̀, bó ṣe wọnú ẹ̀jẹ̀ òbí báyìí, ẹ̀jẹ̀ òbí ló kó bá àyànmọ́ rẹ, ló fi eégún bíbọ dáná sun ohun tí Ọlọ́run fẹ́ kó wá jẹ láyé. Ló fi orò bíbọ dáná sun ohun tí Ọlọ́run fẹ́ kó wá jẹ láyé. Ló fi Ọ̀ṣun, òòṣà Ọ̀ṣun dáná sun ohun tí Ọlọ́run fẹ́ kó wá jẹ láyé. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ̀ṣun. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ eégún. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ orò. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ òkúta. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ igi, kó wá bọ pẹ̀ tọ́lọ́run dá. Ọlọ́run ò ní kó wáyé kó wá bọ ejò. Inú ẹ̀jẹ̀ òbí tó gbà wáyé ló kó bá àyànmọ́ nǹkan tọ́lọ́run dá rẹ̀. Ọlọ́run fẹ́ kó wáyé kó wá gbógun òun ga lẹ́yìn ayé kó sì dé ìjọba Ọlọ́run. Wọn náà gbọ́ Ọlọ́run nínú Hébérù orí 12 ẹsẹ̀ 4. Ó ní ẹ̀yin ò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ ní ìjàkadì yín títí dénú ẹ̀jẹ̀. Wo ẹ̀jẹ̀ ní ẹ̀mí sì ní ẹ̀jẹ̀. Ẹ̀yin ò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ ní ìjàkadì yín títí dénú ẹ̀jẹ̀ kó tó lè jẹ́ ohun tọ́lọ́run fẹ́ kó wá jẹ́ láyé, tó òfin ní fi òòṣà dáná sun ohun tọ́lọ́run fẹ́ kó wá jẹ́ láyé. Wàá di àtúnbí nínú Jésù. Ẹ̀jẹ̀ Jésù máa pààrọ̀ ẹ̀jẹ̀ rẹ. Ó wà nínú ìwé mímọ́ Matthew 26:28. Jésù ní èyí ni ẹ̀jẹ̀ mi tí mo ta sílẹ̀ fún ìmúkúrú ẹ̀ṣẹ̀ fún gbogbo ènìyàn. Láì di àtúnbí nínú Jésù, láì gba ẹ̀jẹ̀ Jésù sí ara rẹ, ohun tọ́lọ́run fẹ́ kó wá jẹ́ láyé, ẹ̀jẹ̀ òbí ẹ ti bàjẹ́. Gbogbo ènìyàn ló wá láti inú ẹ̀jẹ̀ orí burúkú. Gbogbo ènìyàn ló wá láti inú ẹ̀jẹ̀ ìbọ̀rìṣà. Gbogbo ènìyàn ló wá láti inú ẹ̀jẹ̀ tó ń ba ayé èèyàn jẹ́. Ìdí nìyẹn tọ́lọ́run fẹ́ rán Jésù wá láti wá fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà wa. Ṣùgbọ́n lónìí, Ọlọ́run ní kí n bá ẹ sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ àwọn òbí tó ń kó bá àyànmọ́ àwọn ọmọ apá kẹ́lẹ́. Ronú kó pìwàdà láàárọ̀ yìí, ronú kó pìwàdà lọ́sàn-án yìí, ronú kó pìwàdà láṣálẹ́ yìí, kó fàyè ẹ̀ fún Jésù, kí ẹ̀jẹ̀ Jésù kó pààrọ̀ ẹ̀jẹ̀ òbí kò ní ara rẹ, kó lè jẹ́ ohun tọ́lọ́run fẹ́ kó wá jẹ́ láyé, kó yé fi òòṣà dáná sun ògo rẹ. Ó gbàdúrà Ọlọ́run á fún ẹlẹ́mìí ìrònú pìwàdà bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí. Thank you, Jesus.